àṣé lóòótọ́ ni pé ọ̀pọ̀ aláǹgbá ló dakùn délẹ̀ àmì èyí tínú rùn ẹn tá a fẹ́ la mọ̀ àmẹ́ni ò fẹ́ ni. ń play ọ́díò kan eléyìí tí òṣèré orí ìtàgé lẹ́wọ̀n tó tẹ̀lé jáde láyé ẹnu Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà eléyìí tó sẹ́ǹdì sí kan lára àwọn kọ̀líìgì rẹ̀ tí wọ́n jọ ń ṣeré orí ìtàgé. ẹ̀yin náà gbọ́ àwọn voice note náà ẹ sì gbọ́ àwọn fídíò kan ṣùgbọ́n kí n tó play voice note náà fún yín ẹ kọ́kọ́ gbọ́ ohun tí Akeem sọ èèyàn kan àwọn single mother torí pé ọ̀pọ̀lọpọ̀ àbí tó sọ ẹja kọ́kọ́ gbọ́ fídíò náà ń bọ̀ ẹ má ì lọ́ọ̀bì kankan ẹ máa bá àǹtí RIP Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà RIP Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà mò ń bọ̀ náà. báyìí sẹ́yìn everybody post RIP lọ́tún RIP lọ́sì àtẹni tó nífẹ̀ẹ́ àtẹni tó nífẹ̀ẹ́ ìgbà tó ṣì wà láyé ìgbà tó ṣe kánsà tó lóun ní kánsà ń gbà yẹn náà àpẹ̀lú àwọn tó àpẹ̀lú ẹ̀mí kọ́kọ́lẹ́ wọn tó dáwọ́ ń gbà yẹn náà lọ́jọ́ kìnnà náà ṣẹ́rí industry yẹn bó ṣe tóbi tó yẹn kò ṣe gbogbo wọn lọ́nìfẹ̀ẹ́ àwọn wọn ẹ má jẹ́ ká put blame lórí gbogbo wọn ní industry yẹn náà ní kẹ́ ẹ wọ love ẹ wọ ìgbà tó wà láyé kìnnìkan ẹ jẹ́ ká flashback sí ẹ lọ wo page Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà náà how many people did she celebrate when she was alive ẹ jẹ́ ká lòwe náà àwọn mọ̀lẹ́ká bò sí pọ̀ ní industry àwọn tó wà wí náà pọ̀ ní industry ṣe understand ẹ má jẹ́ ká sọ pé gbogbo wọn pátá ní olórí burúkú ṣe get me kọ́lọ̀ fún òun Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà Tọ́pẹ́ is my friend to be too tough for you gbogbo a máa ń sọ̀rọ̀ dáadáa máa ń check on her check up on her too Tọ́pẹ́ náà kì í sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ síta Tọ́pẹ́ doesn't talk outside kò ń sọ tinú ẹ̀ náà síta Tọ́pẹ́ dinú. nínú conversation Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà òun àti òṣèré orí ìtàgé ẹgbẹ́ rẹ̀ yìí ò kì í tán ẹ jẹ́ n sáré kà fún yín kí n tó wá play voice note náà mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ ìgbà tí Tọ́pẹ́ tó chat ẹ̀ ó ní pé ẹ jẹ́ n sáré kà yín play voice note náà kì í tẹ́ sọ wípé I know the few people in my corner even if I don't talk I observe and I cherish low key ìyẹn sọ wípé òun dá tòun mọ̀ òun mọ̀ àwọn tó fẹ́ òun wọ́n jọ ń sọ̀rọ̀ bọ́lá tókè Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wá ní I am one of the few I know that for sure ọ̀dọ̀ èlò ń wà òun nífẹ̀ẹ́ rẹ̀ òun náà wá sọ pé I love you too my baby girl my sister òun náà dá lóhùn ó ní na me my love ibì kan mọ́ lọ in play voice note náà kẹ́ ẹ lè mọ̀ pé ẹni tó bá fẹ́ rí yẹn ó ní and I can never stop loving you I am talking like this because I realize so many things ẹ já wá gbọ́ voice note náà eléyìí tí ó sẹ́ndì sí kì í tán yẹn. Kitty, I realized that Rare is very real. I realized that it's not everybody that says they love you that truly, truly loves you. I also realized that everybody wishes you well until that well starts to happen. Then you begin to find out that even those people that wish you well, some of them don't even wish you good for real. They know what made that well happen. They just talk calm. They just put up a facade, you know. I love you, Kitty. Ọlọ́run ọba. Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa ní ẹ ti ń fi RIP sórí ìkànnì ayélujára yálà Instagram, Facebook tàbí X láti lè dárò ìkan lára àwọn yìí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí ń sì mú wá fún yín ẹjá kọ́gbọ́n tí Fẹ́mi Adébáyọ̀ sọ ẹ̀yin náà mọ̀ pé Fẹ́mi Adébáyọ̀ òun àti Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọ́n jọ máa ń sí dáadáa. Fẹ́mi Adébáyọ̀ ó bọ́ sí ìkànnì ayélujára rẹ̀ yun Instagram ní we mourn the passing of a cherished colleague and gifted actress Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà Tèmítọ́pẹ́ ó là máa ń dárò kan lára wa tọ́lọ́ ń fún lẹ́bùn tó papòdà ó ní she carried herself with a remarkable strength and grace ó ní tọ́lọ́ ń fún grace tọ́lọ́ ń fún pé tó lágbára ni ó tún wá ní akínkanjú ẹ̀yin náà wo ohun tí ọmọdébìnrin náà tó fojú fúlà kò síyá kò sí bàbá ó sì fojú ẹ̀rí ilé ayé ìlásán. ó ní even though life's difficult season ó ní bó tún jẹ́ pé nǹkan tó le tó olódúró tán strength ẹ̀ ó mú dúró she remained deeply committed to her craft and quiet resiliency ó ní bó ṣe jẹ́ wípé kò sálábàárò kò sí ìyá kò sí ẹ̀gbọ́n kò sí nǹkan kan ó ní
talent rẹ̀ creativity ẹ̀ ló mà tún mú dúró. Her journey was not without its challenges. Ó ní gbogbo tó fi lò lé ayé challenges lọ́tún challenges ní lósì. Ọlágbára o. But she faced them with courage. Ó ní gbogbo challenges tó wá rí nígbà tó wà láyé ó ló dojúkọ pẹ̀lú akíkanjú pẹ̀lú pé sẹ́ẹ̀ èmi ní borí ìṣòro. Ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ aṣọ ọ̀bọ̀mọyé mọ́ ọmọye padà rìn òwò ọjà náà ni. That will not be forgotten. Ó ní gbogbo eléyìí kọ́ àwa ní lè gbàgbé ẹ̀ gbogbo akíkanjú nǹkan tó ṣe. Ó ní Fẹ́mi Adébáyọ̀ tún tẹ̀síwájú. Ó ní our heartfelt condolence go to our family. Ó wá ní ìgbọ́kànrúrú wa àti ìbánikẹ́dùn ó ń lọ sí àwọn ẹbí olóògbé and everyone whose lives she touched. Ó ní gbogbo àwọn ẹbí àbáwọn ọkàn kọ̀ọ̀kan tó yẹ pé òun náà ti fìgbésí ayé tiẹ̀ tó ti fi ràn lọ́wọ́ ó ní à ń bá wọn kẹ́dùn o. We pray that God grant them comfort in their difficult time and grant Tèmítọ́pẹ́ eternal rest. Ó wá là ń gbà ládùúrà fún gbogbo àwọn tí ṣẹlẹ̀ sí pé kọ́lọ́hun kó rọ̀ wọ́n lójú nínú làálàá tí wọ́n wà yìí. Wọ́n dẹ̀ ń gbà ládùúrà fún Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà náà kó máa rest in peace. Ó wá ní rest well Tèmítọ́pẹ́. Ó ní kó máa sùn re o. Your memory will live long. Ó ní gbogbo memory tó fi ilẹ̀ èyàn ní industry Yorùbá Nollywood industry. Ó ní kò ní kúrò a ò sì ní gbàgbé ẹ̀. Kì í tẹ̀bùkọ́lá náà tí ó fi conversation wọn àtolóògbé síkànnì ayélujára pé ìfẹ́ tó gbóná girigiri ó wà láàrin àwọn méjèèjì. Ó náà bọ́ síkànnì ayélujára ó ní Tèmítọ́pẹ́. Ó wá fi emoji sí. Ó fi emoji tí ń tunkún sí. Ó fi emoji ọkàn pínpín sí méjì ó fi sí. Ó ní my baby, my love, my sister, we don't do Instagram show of love but the love was genuine and real. Ó ní àwọn méjèèjì o àwọn èsì Instagram pé ìfẹ́ ojú lásán. Ó nífẹ̀ẹ́ táwọn ní síra wọn ìfẹ́ tó múnádóko ni. We have plans ó láwọn méjèèjì má ní plan torí pé nínú conversation náà àwọn méjèèjì fẹ́ jọ ṣiṣẹ́ papọ̀. Shoot coming up ó láwọn méjèèjì tí ń gbèsè àgbérò báwọn ó sì jọ ṣe eré orí ìtàgé papọ̀. Ṣùgbọ́n ńkọ́ ó padà rest well my ó tún wá fi emoji heart sí. Ó wá ní má sùn re Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Òṣèré orí ìtàgé Fọlúkẹ́ Dáramọ́lá náà bọ́ sí ìkànnì ayélujára. Òun náà ní she is gone. Ó ti lọ. Tọ́pẹ́ is gone. Ó ní Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti lọ. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé òun ló bá ṣe bó ṣe rí donation gbà nígbà tí ó ní jẹjẹrẹ ọyàn nígbà náà. My baby is gone. Ó ní ọmọ òun ti lọ. Ikú dóró.